àṣà yẹ kó so wá pọ̀ láti jẹ́ kí ìdàgbàsókè wà ní. Traditions are living things. They are part of all the people. They are the thoughts and memories of the past. I wish and pray that it is not our traditions that will be the next to go into total extinction. Torí pé a fẹ́ kí àṣà wa parun, òun la ṣe ń sọ pé àwọn kéékèèké wa, àwọn ọmọ wa, ẹ jẹ́ ká fi ọjọ́ ọ̀la, ọjọ́ àná, ẹ jẹ́ ká fi lé wọn lọ́wọ́. Àwọn oríkì wa jẹ́ kí wọ́n mọ̀, àwọn ewé wa bíi láwọn nǹkan tó burú o, àwọn ewé wa tó dára, ẹ jẹ́ ká fi hàn àwọn ọmọ wa. Ibẹ̀ ni ọ̀la wa wà, ibẹ̀ ni ọ̀la wa wà. Àwọn Chinese herbs wọ́n á gbé ránṣẹ́ sí wa. Àwa dẹ̀ ní ewúro, a ní àwọn ewé míì tó dáa, àlò ojú wa ti fọ́. Oríkì wa, àṣà wa ni á jẹ́ kí a mọ̀ pé nǹkan tó lọ ń fún wa, a lè lò láti lọ́lá, a lè lò láti lówó, a lè lò láti ní iyì bí àwọn ìlú yòókù ṣe ṣe. Ẹ má ṣe jẹ́ kí ọ̀làjú, ẹ má ṣe jẹ́ kí ó bà ọjọ́ ọ̀la wa jẹ́. Gbogbo àwa kábíyèsí tá a wà níbí, oríkì oníkálukú wa bá a ṣe mọ̀, ẹ má ṣe jẹ́ ká fi ṣe ẹlẹ́yàmẹ̀yà, ẹ má ṣe jẹ́ ká fi sọ pé ìjà tá a jà láàrin ara wa fún 100 ọdún la tún fẹ́ bẹ̀rẹ̀ láyé ìsìn. Kí ni mo lè rí lọ́dọ̀ Akẹ́sì? Kí ni mo lè rí lọ́dọ̀ Olúfọ́n? Kí ni mo lè rí lọ́dọ̀ Aláyémọrẹ? Wọ́n ti sọ ń bì í sìn, ẹnìkan lọ níwájú, ẹnìkan tẹ̀lé. Nǹkan tí ó dẹ̀ wà lẹ́sẹ̀ Ifá náà nìyẹn, ẹsẹ̀ Ifá 16. Ó wà ń bẹ̀ dáadáa, Ọ̀ràngún méjì, ó sọ ń bẹ̀ dáadáa, Ọ̀fun méjì. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká sọ gbogbo àwọn kinní inú. Màá wá parí ẹ̀ pẹ̀lú ẹsẹ̀ Ifá. Àwa náà kì í ṣe pé ìgbà tá a lórí oyè náà la mọ̀túmọ̀ Ifá. A dẹ̀ rí pé ọgbọ́n wà ń bẹ̀, a rí pé ọpọlọ wà ń bẹ̀, a rí pé Ọlọ́run ló mọ̀ fún wa. Ẹ má jẹ́ ká sọnù. Àwọn kan tá a bá rò pé kò bá tayé òde òní mu, tá a rí pé kò lè jẹ́ kí ọ̀làjú àbí ìdàgbàsókè kó wà láàrin wa, ẹ jọ̀ọ́ jẹ́ ká mú kúrò. Ohun tí wọ́n ní kí the sooner we find a means of separating these valuable practices from the stupors of the Western civilization, the better it will be for the Yoruba traditional cultural identity, virtues, moral values, commonly referred to as Omoluabi, and independence that have been vastly corroded by neo-colonization. This is hereby summarized in Ifa poetry. Ohun tí wọ́n kì í wù wọ́n, bàbá ẹlẹ́bùbọn, ohun tí wọ́n kì í wù wọ́n, ohun olóhun ní yá wọn lára ló dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tó fògùn tirẹ̀ sílẹ̀ tó ń lọ gàrùn gbógun ológun, ó ń lọ gàrùgàrù, ó ṣe kí ni o, ó ń wo ogun ológun. Ẹjọ́, enough is enough. Ẹ má jẹ́ ká wo ogun ológun. Tí ẹ bá lọ sí ìlú òyìnbó, aṣọ tí kábíyèsí bíbíire wọ̀, tí olórí mi wọ̀, olómájọ òyìnbó tẹ́rí pé please stand up. No, ẹ̀yin tí ẹ kọ please, my white please stand up. Yes, can you see? This is what they value. Àwa wá ní kò wá jọ wá lójú. Ogun ológun la wá ń ṣe kí ni là ń wò. Tí a bá wá lọ sílùú òyìnbó, wọ́n á sọ pé oh no, tell me more, tell me more, this is beautiful, this is beautiful. Wọ́n máa yẹ ẹ̀wù wò. Ẹ̀yin gangan dẹ̀ ní nǹkan tẹ́ ẹ ní kò ṣe kí ni ìjọ wá lójú. Ẹ wá wò ó láti 1929 tí òyìnbó tó jẹ́ principal Wesley College ní ilé ìwé tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ tó sọ ńgbà yẹn, tó bá ṣe pé nǹkan tiwa ti jọ wá lójú, àwọn àṣà wa jọ wá lójú, tí bàbá yẹn ń sọ èdè wa jọ wá lójú, ohun ọ̀nà wa jọ wá lójú, oríkì wa jọ wá lójú, ẹwà èdè jọ wá lójú, ẹwà oúnjẹ jọ wá lójú,
ẹ máa wo bí tí àbá ti dé lénìí. Ṣé àwọn ọmọ wa ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn ọmọ wa ṣẹ́ ni? Ẹ ti rí àwọn ọmọ tá ti lè ṣe àdìrẹ, ẹ ti rí àwọn tó ṣe chemistry tí wọ́n ti ní laboratory, tí wọ́n ti wo ewé dóngóyárò, tí wọ́n wo ti àwọn gbogbo oríṣiríṣi ewé tó wà, tí wọ́n ti sópọ̀ mọ́ra wọn, tí wọ́n ti sọ di owó táwọn náà ti export ẹ̀ lọ sókè òkun. Ẹ wo irú wa, ẹ wo gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa. Ẹ jọ̀ọ́ àsìkò ní láti jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa níbikíbi tí a bá wà. Kábíyèsí Orungun of Oke-Ila, my brother, I end up paying obeisance to you. Gbogbo ẹ̀ kábíyèsí ẹ wà nínú òkè gbogbo yìí ẹ ṣe gan ni. Ilẹ̀ Yorùbá ò ní parun, Yorùbá aláàbò á wà pẹ̀lú orílẹ̀-èdè wa.